Pastor Gabriel ẹ̀jẹ̀ ló ń flow lára ẹ̀. I'm sorry to say it. Pastor Emiro wọ́n ti wọ 40 years. Àmọ́ ipò tọ́lọ́run bá gbé sí ipò tó jọjú orí ẹ̀ lọ ni. Àrà tó ń dá àrà tó jọjú orí ẹ̀ lọ ni. Aṣọ àṣírí tó ń dàgbò ọ̀pọ̀lọpọ̀ in tó jọjú orí ẹ̀ lọ lọ́lọ́run gbé wá sáyé kó wá ṣe. Nígbà tó dẹ̀ tí wá ń ṣe yẹn tó bá wá ṣe mistake kan àwọn èèyàn ẹ má jà sáré kí ká bá ló kọjá 31 years ẹ̀yin náà wò 31 years èmi tí mo sọ̀rọ̀ mo gba over 12-13 years lọ́wọ́ wọn. Àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ipò tọ́lọ́run gbé sí Ọlọ́run ti gbé sípò bàbá àwọn ọjọ́ tí ń pè ní dádì. Wọ́n lọ ń gbéyàwó ẹ̀ sípò ìyá àwọn ìyàwó tí ń pè àwọn ọjọ́ tí ń pè yẹ ní mọ́mí. Àwọn ayé náà ẹja gbé sípò bẹ́ẹ̀ tí ìbáṣepọ̀ lọ ń pè ní èèyàn kì í fọ̀sà rẹ̀ dá sọ̀rọ̀ o. Bẹ́yẹn bá fọ̀sà rẹ̀ dá sọ̀rọ̀ Ọlọ́run lè gbé ṣubú. Bọ̀tẹ́ ẹ bá wo mánì ó ń gbìyànjú. Máyì náà ń try pẹ̀lú ọjọ́ orí ẹ̀ bó ṣe kéré tó yẹn náà. Ó dẹ̀ ń ṣe ń tágbàlagbà ń ṣe. Ó ń gbìyànjú bágbàlagbà ṣe ń gbìyànjú. Lóòótọ́ náà ó lè má jẹ́ pé owó ẹ̀ ló fi ń sponsor àwọn èèyàn. Ó lè má jẹ́ pé owó ẹ̀ ló ná. Àmọ́ Ọlọ́run ń lò ó lóní sábàbí fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé o. Ọlọ́run ti lò ó lóní sábàbí fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. Kì í ṣe bọ́dá Muyideen yìí nìkan lọ́lọ́run ti lo Gabriel fún o. Ọlọ́run ti lò ó fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Bí mistake kan bá wá ṣẹlẹ̀ ẹ má jà fi mistake tó ṣe yẹn ẹ má jà fi da gbogbo iṣẹ́ ẹ̀rú. Ẹ má jà sọ̀rọ̀ bí nípa ẹ̀ mọ́. Ẹ má jà sọ̀rọ̀ aburú nípa ẹ̀. Ẹ jẹ́ ká gbé e sípò wípé nobody above mistake. Kò sẹ́ni tí ò lè ṣe mistake. Ṣe rí ipò ọlá ipò tó lágbára ni. Tọ́lọ́run ò bá ti gbé ẹ síbẹ̀ ló lè máa sọ pé nìkan ṣe mistake ó ṣe lè ṣe báyẹn owó jẹ́ ìwọ náà ṣe sùúrù jẹ́ kọ́lọ́run gbé ẹ síbẹ̀ wò. Bọ́lọ̀ ń bá gbéyàn sípò ọlá tán àwọn Yorùbá mọ̀ ń pòwe kan wọ́n mọ̀ ní téèyàn ò bá ti lówó lọ́wọ́ ìwà oníwà ni ó mọ̀ wù. Bọ́lọ̀ ń bá gbéyàn sípò ọlá ipò ọlá á mọ̀ gbòyàn lẹ́kọ̀ọ̀kan. Ẹ wò ẹ gbọ́ mi yé dáadáa mo fọlọ́run bẹ̀ yín. Ipò ọlá ẹjọ́ bá mi share program yìí mo fọlọ́run bẹ̀ yín ẹjọ́ mo fọlọ́run bẹ̀ yín ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi share program yìí. Ipò ọlá ẹ gbọ́ ó máa ń gúnyàn lẹ́kọ̀ọ̀kan. Ọlá pé wọn náà ò tí ì jókòó sórí àga ọlá yẹn ló jẹ́ kó máa wò pé ẹnìkan ṣàṣìṣe. Ó dìgbà tí wọn náà bá jókòó sórí àga ọlá yẹn tán wàá rí pé wọn náà lè ṣàṣìṣe. Ó lè ṣe mistake nítorí ipò ọlá ó máa ń ṣe yẹn báyìí. Yes irú ipò tí Gabriel wà yìí Pastor Gabriel irú ipò tó wà yẹn ó lè gún ó lè ṣe mistake lórí ẹ̀. Àga tó jókòó sí yẹn ọmọ pọ̀ lẹ́yìn ẹ̀ ọlọ́pàá èrò tí ó lè ṣe mistake lórí wípé ó yẹ dá dùbúlẹ̀ ó yẹ mẹ́gbàá wá fún mi ó lè ṣe mistake nítorí ipò tó wà yẹn ẹ gbọ́ ipò tó wà yẹn òun ló mú ṣe ń tó ṣe yẹn kì í ṣe òun ló ṣe o kì í ṣe ẹni kì í ṣe Gabriel Pastor Gabriel ló ṣe ń tó ṣe yẹn but ipò tó wà yẹn ló gbé ṣe ń tó ṣe yẹn so ẹni tí ò bá ti dépò ńlá kò tí lè wá àṣìṣe ẹni tó wà nísàlẹ̀ o àwọn tó wà nísàlẹ̀ náà máa rí àṣìṣe ẹni tó wà lókè àwa tá a wà nísàlẹ̀ ló jẹ́ ká rí àṣìṣe ẹ̀ òun tó wà lókè yẹn òun ló jẹ́ ká rí díẹ̀. Ọjọ́ orí ò kan ọlá bẹ́ẹ̀ ni ajáwa Latifa wọn ò ní gbókùn yín ránṣẹ́ sílé. Ọjọ́ orí ò kan lá ọ̀tọ̀ lọ́jọ́ orí ọ̀tọ̀ lọ́lá bí ọjọ́ orí bá kéré bọ́lá bá tóbi kò sí àní-àní ọlá ni yóò mọ ti ọjọ́ orí yẹn ọlá yẹn yóò mọ ti ọjọ́ orí yẹn gbọ̀ngbọ̀n yóò mọ ti ọjọ́ orí yẹn gbọ̀ngbọ̀n in tí ò jẹ́ kí ọjọ́ orí yẹn lè sọ ọlá ni ò jẹ́ kó sọ in tí ò jẹ́ kó jábọ́ lẹ́nu ọjọ́ orí yẹn ọlá ló máa jẹ́ kí ó jábọ́ lẹ́nu ẹ̀ ẹni tí ò jẹ́ kí ọjọ́ orí yẹn lè tí ò tó sọ̀rọ̀ sí ipò ọlá tó wà yẹn òun ló máa tì í tí ò jẹ́ kó sọ̀rọ̀ sẹ́ni yẹn ara tí ojú tí ò jẹ́ kí ọmọ kékeré ó fi wu àgbàlagbà ipò ọlá yẹn ló máa ti ọjọ́ orí yẹn ló máa jẹ́ kó fi ojú bẹ́ẹ̀ wu àgbàlagbà ẹni tí ò bá ti lọ́lá kò lè mọ tán pé ọ̀rọ̀ yóò tí lè yé ẹni tí ò bá ti jókòó sórí àga ọlọ́rọ̀ tí mo sọ yóò tí lè yé o àbí wọn tọ́lọ́wọ́n ò bá ti kó àwọn èèyàn tiẹ̀ tó ní kọ́mpìnì kan àbò onílé iṣẹ́ kan
tó o bá tí máa jókòó báyìí tí wọn náà lọ́mọṣẹ́ tó lọ tó ń dá rẹ tí wọn bá tó ta rẹ tí wọn ò lè understand nǹkan tí mò ń sọ yìí ó dìgbà tọ́lọ́ bá gbé ẹ sórí àga yẹn kó o tó lè mọ̀ wípé ayé máa wà ṣíṣe tiẹ̀ náà. ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká kàkú wípé má ní í ṣe mistake kì wá ṣòun náà ló ṣe o ipò ọlá tó wà yẹn òun ló jẹ́ kó ṣe ẹ jẹ́ àforíjì ẹ jẹ́ àṣàmójúkú òfin nítorí láti pé fún un pé n táwọn èèyàn jáde tán fàyà ẹ̀ fún sìn ni wípé ó dá odidi àgbàlagbà yẹn dọ̀bálẹ̀ ó dẹ̀ ṣe igi fún un pọ́ìntì kan yẹn àwọn èèyàn dì mú òun làwọn èèyàn wá ń já ọ̀rẹ́ yẹn rọyìn báyìí òun ló já ọ̀rẹ́ yẹn rẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi kó yé yín brother Rasheed zibi ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi kó yé yín dáadáa bẹ́ẹ̀ yìí náà bá dépò ọlá ẹ lè sọ̀rọ̀ sẹ́ni tó jù yín lọ bẹ́ẹ̀ bá wà nípò ọlá ẹ lè sọ̀rọ̀ sẹ́gbẹ́ bàbá yín o ọlá yẹn ló máa gùn yín láti sọ̀rọ̀ sí ẹgbẹ́ bàbá yín látijọ́ tẹ́ ti délé ayé ẹ bú ẹni tó jù yín lọ rí ẹ mọ̀ pé àrísìkí a máa gùn yàn ipò a máa gùn yàn ọlá a máa gùn yàn owó a máa gùn yàn ni spirit yẹn lágbára gan ẹni tó lọ ń bá kọ́ mọ̀ ọ́n ṣe ẹni tí Ọlọ́run bá kọ́ mọ̀ ọ́n ṣe tọ́lọ́ ń bá fẹ́ ṣàánú òun lọ́lọ́run máa ń là o òun lọ́lọ́run máa ń kó yọ nírú situation báyìí o ló máa ń jẹ́ ọmọ kékeré lọ́lọ́run máa wá gbé sípò ọlá yẹn tí ó wàá fọgbọ́n ṣe tí ó máa fi làákàyè ṣe táwọn èèwà ní rí Ọlọ́run fẹ́ kọ́ yọ ni o àwọn ànábì Ọlọ́run gan Ọlọ́run ò là wọ́n tán ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ànábì Ọlọ́run gan tọ́lọ́run jẹ́ pé Ọlọ́run lémi Ọlọ́run ni mo dá wọn mo ṣe wọ́n lánàbì mi àwọn ṣe mistake àwọn ànábì Ọlọ́run gan ṣe mistake. If people not see your mistake that means you don't have glory. God bless you Ajala Latifa Abiodun ẹ ò ní ṣòfò ìbànújẹ́ ò ní tọ́ sí yín so ẹ jẹ́ kí a wò níwò wípé má ní ṣe mistake lórí wípé kò lẹ́tọ̀ọ́ láti dá man yìí dọ̀bálẹ̀ láti pé kó mọ̀ ṣègi fún ẹ jẹ́ ká gbà kó ṣe mistake ẹ jẹ́ ká bẹ̀ wọ́n kó mọ̀ ṣerú ẹ̀ mọ́ kó rọra pẹ̀lú ipò tó wà yẹn ká advice gẹ́gẹ́ bí brothers wa pé bro irú mistake yẹn má yẹ kó tún wáyé mọ́ o ó ṣeé ṣe kó já sí pé kì í ṣe brother Muyideen nìkan ni ló ti lù rí bẹ́ẹ̀ ló ti bá wí rí bẹ́ẹ̀ ẹni yìí nǹkan tèmi tẹ̀ ń wò nípa pásítọ̀ yìí ni pé ajẹnipa ṣoríire ni ajẹnipa ṣoríire ni but ó yẹ kó fọgbọ́n ṣe ẹ gbọ́ pásítọ̀ Agbala Gabriel yìí ajẹnipa ṣoríire ni but ó jẹ́ kó fọgbọ́n ṣe ó lè má jẹ́ pé brother Muyideen ló máa kọ́kọ́ lù o ó possible kó ti máa báwọn èèyàn míì wí náà o tó já sí pé brother Muyideen ló bu lọ́wọ́ yìí òun ni túnú àṣírí sìn tó fìdí ẹ̀ ayé tó fàṣírí ẹ̀ hàn ayé amọ́dèdè challenges tóun náà ti rí yìí mo mọ̀ kó máa adjust tó bá yẹ pé yàtọ̀ sí brother Muyideen yìí tó bá yẹ kó láwọn míì náà tó tún bá wí bẹ́ẹ̀ mo mọ̀ pé eléyìí ó kọ́ lẹ́kọ̀ọ́ á dẹ̀ try láti adjust ara ẹ̀ á check ara ẹ̀ wò láti adjust Ọlọ́run kàn fẹ́ fi ọ̀rọ̀ brother Muyideen yìí ó fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ ni ó fẹ́ fi kọ́ man pastor yìí Agbala Gabriel yìí Ọlọ́run fẹ́ fi ọ̀rọ̀ brother Muyideen yìí Ọlọ́run fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ abẹ́rẹ́ kankan ò ní jábọ́ lára agi kọ́ bá mi òkè ó mọ̀mọ̀ sí o ìkankan ò ní ṣẹlẹ̀ kọ́ lọ́wọ́ mọ̀mọ̀ sí o bọ̀tí Ọlọ́run wá ọ̀nà tó fẹ́ fi kọ́ má ní lẹ́kọ̀ọ́ kò rí ó wá lóun fẹ́ lu Muyideen yìí Ọlọ́run ní mo fẹ́ lo Muyideen láti fi correct Gabriel Ọlọ́run lo Muyideen láti fẹ́ fi correct pastor Gabriel ni o so tí pastor Gabriel ń sìn òun náà wá jókòó bó ṣe báwọn bloggers ṣe ń jáde fún tán fire òun náà jókòó àrònú tó bá yẹ kó wọ́n pọ̀ tó máa ń nà bẹ́ẹ̀ ní gẹ́gẹ́ bí ọjọ́ orí brother Muyideen tó bá yẹ kó pọ̀ tó máa ń bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀
ẹ máa rí kó máa adjust nítorí pé kí ni wá fi yam fosikom afala tubsirun ọlọ́run fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ ni mo dẹ̀ nígbà pé òun náà ti kẹ́kọ̀ọ́ ẹ má jà dá lẹ́bi ìwọ̀nba ni kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ sí mọ́ ẹni tó bá ti ṣe dáadáa rí tó sì ṣe dáadáa rí tó bá ṣàbùrú lọ́jọ́ kan ẹ já fojú fò ó ẹ já fi aburú yẹn ẹ já gbé sí ọjọ́ tó ti ṣe dáadáa yẹn lórí yẹn mi ò fẹ́ kí fídíò yìí gùn tó mi fẹ́ máa sọ̀rọ̀ púpọ̀ mọ́ lórí mídíà ẹ jẹ́ ká wájọ padà sórí ọ̀rọ̀ Brother Muyideen ẹ má jẹ́ ká tanra wa brọ́dà yìí lóòótọ́ ni mùsùlùmí ni àmọ́ ní ọjọ́ tí ó bá Gabriel pàdé ó mọ̀ dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ ó mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ ó mọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé orí òun ẹlẹ́dàá òun gbé òun pàdé aláwòrè Brother Muyideen tí Ọlọ́run bá jẹ́ kí irú fídíò yìí náà dọ́dọ̀ yín náà Pastor Gabriel mo ti parí ọ̀rọ̀ tí yín nìyẹn o ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo àwọn tó wà lábẹ́ yín ẹ wà very careful pẹ̀lú wọn o bẹ́ẹ̀ ni ẹ wà very careful pẹ̀lú wọn mọ́ rọ̀fà àwàdà wà máa ń wádà àrọ́fà ẹ má bínú pé mo tún padà síbẹ̀ o ẹ má bínú pé mo tún padà sí ọ̀rọ̀ Pastor Gabriel pé mo ti bọ́ sórí ọ̀rọ̀ Brother Muyideen àdébì ní mọ́ rọ̀fà àwàdà wà máa ń wádà àrọ́fà gbogbo ẹni tí mi Ọlọ́run bá gbéga yányán tó wá ń rẹ̀rẹ̀ ńlẹ̀ tó ń rẹ̀rẹ̀ ńlẹ̀ tó ń rẹ̀rẹ̀ ńlẹ̀ Ọlọ́run mi Ọlọ́run mọ̀ gbéga sí àwọn gbogbo ẹnikẹ́ni tí ń bá gbéga tó náà wá ṣẹ̀ṣẹ̀ pé àwa la wà bẹ́ẹ̀ àwa la ga Ọlọ́run mi Ọlọ́run lè jábọ́ Pastor Gabriel Ọlọ́run ò ní já yín bọ́ o Ọlọ́run ò ní já yín bọ́ Ọlọ́run ò ní já yín bọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀tá ń bẹ nínú ọ̀rẹ́ ọ̀rá ń bẹ nínú ọ̀tá o nínú àwọn ọmọ tẹ́ kó sábẹ́ Ọlọ́run ọ̀tá lè yọ lábẹ́ wọn o ẹ lè lọ́ta látara wọn tẹ́ ń kó kiri yẹn kódà nínú ọmọ ọjọ́ ẹ lè lọ́ta látara wọn o so gbogbo ojú lalákàn tó fi ń ṣọ́rí ẹ ṣí làákà yín sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ ọjọ́ pẹ̀lú àwọn tẹ́ ń kó kiri ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn Ọlọ́run ní fi yín fáyé mú Ọlọ́run ní gbé yín ṣubú Brother Muyideen ẹ bá mi share program yẹn jọ̀ọ́ tó bá yẹ pé lóòótọ́ lẹ fẹ́ràn ẹ nínú ìfọ̀ interest nínú ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ẹ bá mi share program yìí ni mo fọlọ́ ń bẹ̀ yín Brother Muyideen àkàbà ọ̀la ṣòro gùn o àkàbà ọ̀la ó ṣòro gùn kò easy láti ga àkàbà ọ̀la o kò sẹ́ni tó máa débi tó ń lọ tí ò ní rí wí o kò sẹ́ni tó máa débi tó ń lọ tí ò ní rí sọ o kò sí ẹni tí ó déèyàn láyé tí ò lápá wọn náà tún ti sínú ayé o gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n wà lamẹ́ríkà London Germany Canada France níbikíbi tí wọ́n wà káàkiri yẹn oníkálùkù ló pass through a lot kọ́lọ́n tó padà sọ̀rọ̀ wọn dayọ̀ àwa tá a la wà ní Nàìjíríà ojoojúmọ́ là ń rí challenges bọ́lọ̀ ń bá wá gbé àdánwò dé Brother Muyideen èèyàn máa ń ní sùúrù ní o ọba tó rí ọmọ kékeré ńlẹ̀ tó gbọ́lá fún tó dẹ̀ rágbàlagbà ńlẹ̀ tí ò gbé fún Ọlọ́run mọ̀ ń dára ni tó bá ti wá rí báyìí lóòótọ́ ni nǹkan tí Pastor Gabriel ṣe ò dá láti pé kó máa dá yín dọ̀bálẹ̀ láti máa ṣègi fún yín kò dá lóòótọ́ àmọ́ Brother Muyideen ẹ̀yin náà ẹ ní sùúrù o kò síbi tẹ́ ẹ fẹ́ rìn sí láyé tẹ́ ẹ dẹ̀ fẹ́ gàkàbà ọ̀la tẹ́ ẹ ní rí wàhálà ń bẹ́ o kankan yá ta yín bẹ́ o àwọn èèyàn fàkàbà mọ́ yín lẹ́sẹ̀ o ibi apayín kẹ́ tó rí gun o òun apayín òjò apayín àìmọ̀ríyá oríṣiríṣi nǹkan lẹ́ máa pass through kẹ́ ẹ tó débi tẹ́ lọ. ẹ jẹ́ kí n fi nǹkan kí n fi ọ̀rọ̀ kan àwọn nǹkan kan kí n fi ṣe example fún yín Brother Muyideen ni mò ń bá wí yẹn kí n tún wá padà sórí gbogbo àwa bloggers tá a gbé show yẹn tá a dẹ̀ padà ń ṣe show lórí ọ̀rọ̀ yẹn. Brother Muyideen ẹ wọ àwọn ọmọ tí wọ́n ń lọ sílùú àràbò tí wọ́n ń lọ ṣiṣẹ́ nílùú àràbò Brother Muyideen àràbò a máa dá wọn kúnlẹ̀ ṣèyà fún wọn o àmọ́ wọ́n faradà wọ́n mú mọ́ra nítorí ibi tí wọ́n fẹ́ dé nítorí tí wọ́n fẹ́ jẹ́ o àìmọye ẹni tí ò tó àràbò ọmọ àràbò kékeré bí ọmọ ọdún 5 ẹ ti rí ibi tó ti gbá ìyá 40 years létí rí ìyá 40 years tó jẹ́ bí ọmọ ọ̀dọ̀ ó dẹ̀ gbá létí ọ̀dẹ̀ bí ìyá yẹn dá kó ṣíwọ́ lu ọmọ yẹn ṣe ẹ ti rí
ṣé ẹ ti rí ibi tí àwọn ọmọ ọ̀dọ̀ àpapọ̀ jùlọ kí n tún gbé láti bíbá yìí ẹ wo àwọn ìlú kan irú Libya ẹ wo àwọn tí wọ́n ń lọ sílùú Libya yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n gba road náà gba orí desert náà gbanú desert ni wọ́n gbà dénú Libya. Brother Muyideen ẹ má jẹ́ kí n sọ reality fún yín lórí ìrìn àjò yẹn láti Kano tí wọ́n bá ti gbéra àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ni wọ́n bá sùn lọ́nà nínú desert wọ́n bí dá tí ò ní choice. Yàtọ̀ sí yẹn tí àwọn ọmọ yẹn bá bọ́ sọ́wọ́ Buwabat tó bá bọ́ sọ́wọ́ àwọn ọlọ́pàá máa lù wọ́n lè lu ọmọ mi pa kán jù sínú desert. Àwọn ọmọ yẹn ò kí ń ṣagídí o wọ́n máa ń mú mọ́ra ní gbogbo ohun tójú wọn bá rí tọmọ mi bá wọ̀lú Libya àtẹni wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ fọnú fún nígbà tó bá ń jẹ́wọ́ pé ẹni mẹ́ta ló bóun sùn lọ́nà ojú wọn rí tó nígbà tí àwọn ọmọ bá yẹn bá wá wọnú ìlú yẹn tán tọ́lọ́run wá ṣàánú wọn tó tún wá ṣe ọmọ ọ̀dọ̀ níbẹ̀ tọ́lọ́run wá ní kí wọ́n rí lẹ́kọ́ kán wá jẹ́ èèyàn tẹ́ ẹ bá ní kí wọ́n wá sọ sítórì tójú wọn rí láti ìlú Kánò wọ̀lú Libya wàláì wọ́n kọ̀wé ìwé ilé akún o tí túmọ̀ sí wípé ọkọ̀ ìbànújẹ́ lèyàn mọ́ ń wọ̀dé lùdùnú o gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire láyé o gbọ́dọ̀ wo pé ẹgbẹ́ mi ṣe mo jùlọ náà mi kì í ṣe ẹgbẹ́ náà ó ṣe lè bá mi sọ̀rọ̀ báyẹn ó ṣe lè tweet mi báyẹn ó ṣe lè wà sí mi báyẹn gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire láyé tó bá fẹ́ débi tó náà kò ní wo bẹ́ẹ̀ o látàyé táyé ìgbàtáyé ti ń jáyé láti rí ọmọdé tó ń kọ̀ǹtró àgbàlagbà ẹ̀yin ìyá wa tẹ́ wà nílùú òyìnbó ẹ̀yin ìyá wa tẹ́ wà nílùú òyìnbó a rí àwọn tí ò tó yín lọ́jọ́ orí tó tọ́mọ yín lọ́jọ́ orí tẹ́ ń bá wọn ṣiṣẹ́ tí wọ́n kọ̀ǹtró yín náà tí wọ́n kọ̀ǹtró yín yàtọ̀ sí pé wọ́n ń lu ọmọge wọ́n ń lù yín o mo ní ọmọ mi kan nílùú àràbó lùjọ́ kan 15 years slapped me because I said I can't wash her menstruation ajalẹ̀ tí ló bá sí yín gbanu kí ló tẹ̀ ṣe gbá sí yín padà ó yẹ kẹ́yìn náà ṣe léṣe ni kẹ́ ẹ̀ sílù náà ó yẹ kẹ́ ẹ̀ sílù kẹ́ ẹ̀ nà jálajàlá ni àmọ́ ẹ̀ lè lu jálajàlá nítorí ibi tẹ́ ẹ fẹ́ dé ẹ fẹ́ gba deportation òjijì ẹ fẹ́ gba deportation òjijì ẹ fẹ́ ṣẹ̀wọ̀n àìmọye àwọn ọmọ Nàìjíríà ni wọ́n wà nílùú Libya tí wọ́n ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ báyìí nítorí pé wọ́n gbá àràbó létí àràbó gbá wọn létí wọ́n gbá tí wọ́n padà ọmọ Nàìjíríà mi ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni ní Cairo bẹ́ẹ̀ ni ní Egypt bẹ́ẹ̀ ni ní Oman bẹ́ẹ̀ ni ní Dubai ní gbogbo àwọn Arab country yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ṣẹ̀wọ̀n látara pé kí ni wọ́n fẹ́ kọ̀wọ̀ sí ìwọ̀sí talé wọn wọ́n fẹ́ kọ́ ẹlòmíì ṣẹ̀wọ̀n lọ́wọ́ báyìí. ìlú wábì náà láti ń kílèmù àgbàlagbà ni mí ìlú wábì báyìí náà láti ń kílèmù pé lẹ́wù báyìí ni mo jẹ́ bẹ́ẹ̀ bá dókè òkun bẹ́ẹ̀ bá lọ ṣerú níbi àwa náà ti lọ mọyì kọ́ńtírì tí mo ti lọ ní ìtọ́jú wá rí bẹ́ẹ̀ ò dẹrùn ìtọ́jú wá rí bẹ́ẹ̀ ò dẹrùn ìtọ́jú wá rí bẹ́ẹ̀ kò dẹrùn àtúpadà wálé afẹ́wá retreat pé kọ́lọ́ mú wa débi tó máa fi wá lọ́kàn balẹ̀ ju gbogbo kọ́ńtírì tá a ti lọ ni. So Brother Muyideen kò easy o. kò easy o. kò easy o. tẹ́ ẹ bá lẹ́ kúrò lágbàlá Gabriel ẹ ti wora yín ní wo pé ẹ tójú bọ́ ẹni tí ò tó yóò lè mọ kọ̀ǹtró yín ìyà lójoojúmọ́ yẹn nígbà tó bá yẹ pé mi fẹ́ bá yín sọ̀rọ̀ gidi tẹ́ ẹ bá lè gbọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí náà tó bá yẹ pé palà sí Ọ̀gálá Gabriel lóhùn reject yín yanyan kò ní òun reject yín yanyan ẹ̀yin lẹ sọ wípé ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kó fi mí lẹ̀ bí mo ṣe wà ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ jẹ́ máa bá kádàrá mi lọ tó bá yẹ pé irú máàní tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ irú máàní ilé gbẹ̀bẹ̀ tó bá gbẹ̀bẹ̀ òun náà adjust ẹ lè padà dọ̀rẹ́ ẹni tó bá ṣe aburú tó bá ṣe dáadáa fún ni lénìí ó lè ṣe aburú fún ni tó bá dọ̀la ẹni tó bá ṣe aburú lénìí ó lè padà ṣe dáadáa tó bá dọ̀la àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ti dúró nídúró pé ẹ ń lọ náà ni àmọ́ ẹ lọ kọ́ sí orí ẹ̀mí yín pé gbogbo ẹni tó bá fẹ́ gàkàbà ọ̀la kò gbọ́dọ̀ dúró nídúró pé mo fẹ́ fight fún ara mi o Ọlọ́run ló máa ń fight fún yàn o
lóòótọ́ náà ẹnu ẹni la fi kọ́ mí jẹ bí ìyá bá pọ̀jù yẹn lè sọ lóòótọ́ náà pásítọ̀ wọ́n ṣe mistake láti máa dá yín dùbúlẹ̀ láti máa sin yín lẹ́gbàá wọ́n ṣe mistake. àwọn náà dẹ̀ ti mọ̀ mo mọ̀ pé ẹ̀rí ọkàn ti ń dà wọ́n láàmú àwọn náà ti mọ̀ pé àwọn ti ṣe mistake báyìí tí ẹ bá pariwo wọn sáyé pásítọ̀ yóò ní mọ̀ pé òun ṣe mistake kò ní mọ̀ pé bàbá la mistake lòun ṣe o àmọ́ nígbà tí ẹ ti lè pariwo rẹ̀ sáyé báyìí òun náà adjust àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ yẹn máa ń fara da ìyà kéèyàn bá lè jẹ ọ̀rọ̀ ni o Brother Muyideen ìyẹn máa ń fara da ìyà kéèyàn bá lè jẹ ọ̀rọ̀ ni ọmọ ṣiṣẹ́ nìyí orí iṣẹ́ lẹ̀ ń ṣe orí ọ́zù lẹ̀ ń ọ́zù lóòótọ́ tí Pastor Gabriel ti pa yín pàdé orí ọ́zù ló ti bá yín pàdé ìyẹn á ti mọ̀ pé ẹ̀ ń ṣọ̀lẹ ẹ kì í ṣọ̀lẹ Brother Muyideen ẹ kì í ṣe ọ̀lẹ ọmọ ṣiṣẹ́ nìyí ọmọ tó ń ọ́zù ní nínú pẹ́ ọ́zù ni Pastor Gabriel ti bá yín pàdé tẹ́ ẹ bá wá ń wò pé bẹ́ẹ̀ ṣe ọ́zù yìí tẹ́ ẹ ti fojú pé mò ń wọ́zù náà tẹ́ ẹ bá lẹ fẹ́ padà sórí títì yẹn gbogbo ẹni tó bá fẹ́ ṣe yín lóore sìn wọ́n máa bẹ̀rù àti ṣe yín lóore o nítorí wọ́n mọ̀ fojú aláìmoore wò yìí ni o àwọn kan mọ̀ fojú aláìmoore wò yìí ọlá pé kí ni Ọlọ́run ti gbé yín Ọlọ́run ti gbé àwòrán yín káàkiri ayé gbogbo ayé ti rí yín tán ti rí yín. wọ́n ti rí yín tán ẹ̀rù àwọn bà wọ́n àti ṣe yín lóore ọ̀pọ̀lọpọ̀ àánú wọn ẹ̀rù bá máa bà wọ́n àti ṣàánú yín because àwọn pé ó lè dọ̀là náà kẹ́tù padà sọ̀rọ̀ tí wọ́n náà láburú so Brother Muyideen èmi lọ́wọ́ tí mo lè sọ fún yín because ọ̀kẹ́rẹ́ tó ti gorí ìrókò ní ọ̀rọ̀ yín ojú ọdẹ ti dá ẹ ti lọ náà torí ẹ ti ní kí wọ́n fìrì yín wọ́n dẹ̀ ti fi yín ẹ wá jọ ẹ di sùúrù mẹ́rù yín o ẹ di sùúrù mẹ́rù yín bẹ́ẹ̀ bá fẹ́ ṣe oríire láyé o gbogbo ẹni tí ò bá lámúmọ́ra ò lè jẹ́yàn o gbogbo ẹni tí ò bá ní faradà ò lè lálùyọ o gbogbo ẹni tí ebi ò bá pa kò lè padà jẹ nǹkan rí o gbogbo ẹni tó rùn ò bá pa tójú ò bá pa irú ẹni bẹ́ẹ̀ ò ní sùn léèrè o gbogbo ẹni tójú ò bá pa tójú ò bá pa irú wọn náà máa ń padà aráṣọ rí dàbúrà o Brother Muyideen ẹ lọ di ẹ̀mí lámúre bẹ́ẹ̀ bá fẹ́ ṣoríire tẹ̀dẹ̀ fẹ́ jẹ́yàn ẹ má wo bẹ́ẹ̀ ṣe tó ẹ má wo bẹ́ẹ̀ ṣe dà ẹ di ẹ̀mí lámúre pé ẹ fẹ́ ṣoríire kẹ́kọ̀ọ́ ayé níjànú nítorí pé kí ni ẹni tó gòkè lóòótọ́ náà ẹ lè má wà satisfied pẹ̀lú ọ̀dọ̀ man tẹwà ẹ ẹ lè má wà satisfied tó àmọ́ pẹ̀lú bí ẹ náà ẹ ṣàn jẹun tààrọ̀ ń bá tọ̀sán ń bá talẹ́ gbogbo ẹ ń lọ bó ṣe jẹ́ kó lọ tẹ́ ẹ bá tiẹ̀ wá rí challenges kan méjì kẹ́ ẹ tiẹ̀ bẹ́ẹ̀ ṣe tájáde yẹn ẹ mọ̀dọ̀ Oríyọmí Hamzat ẹ ṣàn gbọ́rò yẹn kán tiẹ̀ wá connection abẹ́rẹ́dọ̀ àwọn kan tó tẹ́ ẹgbọ́n tóbi kan tiẹ̀ wá bá yín bá sọ̀rọ̀ kan wá bá yín correct máa yẹn pẹ̀lú nǹkan tó ń ṣe tó ń dùn yín ó ṣeéṣe kó náà tara yín kẹ́kọ̀ọ́ kó dẹ̀ tara yín adjust Ọlọ́run fẹ́ lò yín fún nìyẹn àmọ́ bẹ́ẹ̀ ṣe wá yarí pé mò ń lọ náà ni wọn kì í ṣe bẹ́ẹ̀ àwa náà ojú tiwa náà rí tó ká tó débi tá a wá yìí ojú tiwa náà rí tó ká tó tọ́pẹ́ adé yẹn ńlá o kó tó dé pọ́ lọ́ ṣàánú wa wa náà dẹ̀ ti dè yẹn ńlá bẹ́ẹ̀ náà kọ́ lọ́ sọ wá dè yẹn ńlá ni ìyàwó brọ́dà mi ìyàwó brọ́dà mi ó wá pẹ̀lú mo ṣe jẹ́ géńdé àwa náà ti nírun lábẹ́ o géńdé àwa náà ti ń pobìnrin ìyàwó brọ́dà mi wá ká mi mọ́ léèwẹ̀ ó dẹ̀ wá nà mí jáde ní hòhò níyàwó tó gbé wọlé lójú mi ó dẹ̀ wá fi gbálẹ̀ ó fi ba ayé mi jẹ́ láti inú léèwẹ̀ jáde mi ò tẹ́rú tó lè ṣíwọ́ lù ú nígbà tọ́kọ ẹ̀ tún máa dé ó tún ṣáájú mi lọ́dọ̀ ọkọ ẹ̀ ó tún sọ tí ò ṣe fọ́kọ ẹ̀ ọkọ ó tún dè mí lọ́wọ́ ó tún dè mí lẹ́sẹ̀ já mi sí o wọ́n tún nà mí bí ẹni bí kó kú ni àfaradà lọ́jọ́ yẹn kò sí orí ní Kaduna kò sí tí mi ò kiri tán láyé kò sí tí wọ́n máa ń kiri láyé tí ìyàwó ẹ̀gbọ́n mi ò gbélé mi lórí kí wọ́n kiri ẹ̀ káàkiri o mo kiri débi pé àárí lèwe lọ àkiri débi pé àárí ìwé kà nígbà tá a bá kiri ògì lọ láàárọ̀ ká tó darí dé ọjọ́ iléèwé ti kọjá kò síjọ́ tá a délé ìwé láyé kọ́ mọ́ lù wá fún létí kọ́ máa pẹ̀lú bẹ́ẹ̀ ni a mọ̀ faradà gbogbo ẹ̀ mọ̀ ti dọ́pẹ́ lénìí a tún kò ní Nàìjíríà a tún lọ sílùú àràbò ẹ̀wà lùú tí mo ti lọ Libya tí mo sọ̀rọ̀ ọbẹ̀ tí mo sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan mo ti débẹ̀ rí o mo ti hustle níbẹ̀ rí mo ti lọ Egypt mo ti hustle níbẹ̀ o mo lọ Qatar mo ti hustle níbẹ̀ o lẹ́yìn ìgbà tí mo dé mo lọ Pakistan àlọ́ hustle náà là ń bá kiri o hustle lọ sí kí ni
ó là ń bá kiri ojú wa rí tó síbẹ̀síbẹ̀ náà àti ìrì ibi tá a fẹ́ dé àti ìrì bẹ̀ dé. Brother Muyideen ìyẹn máa ń ní farada kó ba lè ṣoríire láyé ni ẹ lọ ní farada kẹ́ ẹ ba lè jẹ́yàn tìyín náà kò ní jù bẹ́ẹ̀ lọ níwọ̀n bá ṣókí. ẹgbẹ́ bloggers gbogbo ẹ̀yin bloggers ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi máa ń sọ fẹ́yìn bloggers dáadáa ẹlòmíì kò mọ̀rọ̀ sọ ó dẹ̀ fẹ́ bá gbogbo ayé sọ̀rọ̀ ẹlòmíì ò lẹ́kọ̀ọ́ láti lé ó fẹ́ àdírẹ́sì àwọn èèyàn ẹni tí wọ́n bá ṣe ń bá gbàlagbà sọ̀rọ̀ tó lòun náà òun fẹ́ máa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. ok ìyàwó princess adé bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ Allahu a'lam ọlọ́run nìkan lórí àárín yẹn tá a bá sọ pé àwọn èèyàn push brother yẹn tó fi ṣe bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ò wá lè dúró tán fún un wọn ò lè gbé débi tó fẹ́ dé láyé yìí. nǹkan tèmi kàn mọ̀ ni pé ọlọ́run fẹ́ kọ́ pastor Gabriel ọlọ́run fẹ́ ṣí níyè ọlọ́run ó fẹ́ kó gbọ́n sí ó fẹ́ kó ní làákàyè sí ó fẹ́ kó kọ́ ọgbọ́n kún ọgbọ́n lọ́lọ́run ṣe lu brother yìí láti fi já ẹ mọ̀ kán bá fi ẹgbàá dẹ́rù bọ́mọ ọlọ́kàn fífi brother yìí tí ó yẹ yín so bí yẹn ṣe jẹ́ nìyẹn. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.